Hello? Hello? Ṣé wá ṣé tí lo fi rìn yìí? Mo ń tọ́ pọ́n mo ṣe gbogbo ẹ̀ ọ̀dẹ̀ ń lọ. Bó ló tún bọ̀? Ok. Ọ̀rẹ́ ńkọ́? O ò lè mọ̀. Èmi mò ń bá ọ̀rẹ́ mò ń bá sọ̀rọ̀. Ó ń ṣe yan bí ọkà. Kí ló ń ṣe gan-an? A whole principle of this. No. He's uncomfortable. Good and fine. Wọ́n ti ẹ̀mẹjọ́ wá sórí tébù mi. Ṣé you get? But bí àwọn àgbàlagbà ṣe máa ń sọ, wọ́n ní ìpátá ọmọ awo. Bẹ́ẹ̀ kọ́ la ṣe máa pàtó gbẹ̀rì. Àbájọ bá ṣe máa ń sọ, ọ̀ bá ṣe pa ọmọ àgbèrè kọ́ la máa pàtó máa wo. Àbẹ́ ẹ̀kọ́ ni. Good and fine. Ó dẹ̀ ń tọ́ láti ránṣẹ́ sí i. Ó kàn ṣáà ń ṣe falabolo, ó ń ṣe folobola. Kí ló ń ṣe gan-an? Elizabeth mo mọ dáadáa ọ̀rẹ́ mi. Anyway, mo fẹ́ kó bá mi bá sọ̀rọ̀. Ṣé ti gbọ́? Ẹ ká sà. Elizabeth, báwo ni? Ọ̀rẹ́ ṣó ti yá kó jẹ́ ká máa lọ. Imagine, àwọn kò tí mò ń bá ẹ sọ nìyẹn. Ìgbéraga ẹ ti pọ̀ jù. Oníṣòkòtò ọ̀dẹ̀ tó lẹ̀ ká dẹ̀ tún lé ayé ẹ̀ ṣe. Kí ló ń ṣe gan-an? Anyway, bá mi bá sọ̀rọ̀ tó máa gbọ́. All right, thank you. Bye bye. Ṣebí wọn ni mò ń pè látàárọ̀, kí ló tó ṣe dúró? Mo rí pé ìwà àti principal jọ ń sọ̀rọ̀ torí ẹ̀ mo ṣe fi ń lẹ̀ tí mo jẹ́ ń lọ. Àti pé ẹjọ́ ẹ̀gọ́ ni principal fi ń sùn mí, wọ́n láwọn bá ẹ sọ̀rọ̀ kan pé ò dáwọ́ ló gbọ́ kí ló ṣẹlẹ̀. No, so ọ̀rọ̀ mi lẹ́jọ́ ń sọ bẹ́ẹ̀. Ṣó ti yá aṣọ fẹ́ máa lọ àbí ò lọ àbí ó ṣe fẹ́ lọ máa rojọ́ bẹ́ẹ̀. Nísòro kò tí fàjà, mo fi rọrọ lọ́wọ́ ẹ̀ Elizabeth, bẹ́ẹ̀ tó lẹ dúró yẹn. Tó bá ti rẹ́ẹ̀dì kò tẹ̀lé mi. Elizabeth, dúró náà, àgbọ̀ká mi kò tẹ̀ dá dúró náà.